ìbà olódùmarè alápá ńlá tó ṣòlé ayé ró, ọba lánàá ọba lónìí ọba títí ayérayé àìnípẹ̀kun. òràn ọmọ níṣẹ́ fàyà tí ọba tí ń gbani nígbà táyé bá ti kọni sílẹ̀. kábíyèsí olódùmarè ẹrù jẹjẹ olódùmarè ọba tó pàǹtẹ̀tẹ̀ sánmọ̀ tí ọ̀jábọ́ tó fìdí ayé ṣọlẹ̀ sórí omi tí ó sì lè yí. alápá ńlá tó ṣòlé ayé ró, ọba lánàá ọba lónìí ọba títí ayé àìnípẹ̀kun. olódùmarè ọba tó ga fíofío tí ọ̀la fi wé, ó fọ̀run ṣèbùgbé, ó fi lé ayé ṣàpótí ìtìṣẹ̀. olódùmarè o, ẹ̀kẹrin nínú náà lérú, ẹ̀kẹta nínú túbú, ẹ̀kejì nínú okìnìún. ìbàrẹ̀ olódùmarè mo ṣèbà. lẹ́yìn olódùmarè kò tún sẹ́lòmíì, olódùmarè náà ń lọ́ba tó tún kù. tó gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ pátápátá nílé lóko àti lẹ́yìn odi, mo kí gbogbo yín o. ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú àjálẹ́ ní gbogbo ibi tí kíkì mi bá ti bá yín àti àsìkò tẹ́ ẹ bá wà lápá ibi tẹ́ ẹ wà níbẹ̀ ọ̀hún. tó èmi ọmọ yín àyànfẹ́ yín olólùfẹ́ yín náà ni mo tún dé káàbí ìgbófẹ́nu ọkọ̀ ṣọlẹ̀ sórí ìkànnì tá a wà yìí, àdìtú ọ̀rọ̀ olódùmarè. ẹkú bẹ́lẹ́dù wá ti pé orí lórílẹ̀‐èdè nàìjíríà, ẹkú suffering and smiling nílẹ̀ yorùbá káàárọ̀ òjíire, mo kí gbogbo yín pátápátá. òmìnira ti wá, olódùmarè ọba ó fi lé wa lọ́wọ́ ní kánkán. olódùmarè ọba títí ń jà fún wa bọ̀ látẹ̀yìnwá, yóò túbọ̀ jà fún wa síwájú àti síwájú. ẹ ní pòfo ẹ ní ròfo nílé ayé tẹ́ wà yín olólùfẹ́ mi. ojú tẹ́ fi ń wò mí ò ní relédè yìí, etí tẹ́ sì fi ń gbọ́ mi, etí yín ò ní fàyà pẹrẹgẹdẹ bí ọwọ́ aṣọ láṣẹ Èdùmàrè. yorùbá sọ pé ìran ńlá nítojú ìyá ẹ kó ìran kan nítojú ìyá ẹ wẹ̀wẹ̀ ẹ̀jẹ̀. ọmọ yín ò ní relédè yìí, ẹ ní mọ bójì ọmọ, ẹ ní mọ sàárè ọmọ láṣẹ Èdùmàrè. gbogbo ẹ̀yin tí ń gbọ́ mi nínú ilé yìí, ọ̀dẹ yìí ò ní laná, baálé ilé yìí ò ní kúkú òjijì, ìyáálé ilé yìí ò ní bá wọn kúkú àjọkù, gbogbo ọmọ wẹrẹ nínú ilé yìí ẹ ní bá wọn kúkú ọ̀wọ̀wọ́, ẹ ní bá wọn kúkú gidigbámú. àṣà ayé ìrèrè ayé ò ní gbé ẹ̀yin olólùfẹ́ mi lọ́mọ lọ láṣẹ Èdùmàrè. mo kí gbogbo yín lẹ́ẹ̀kan sí ẹkú bẹ́lẹ́dù àti pé orí. tó a tún ti dé lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà, lórí ọ̀rọ̀ ilẹ̀ yorùbá káàárọ̀ àjíbí. ṣé ẹ mọ̀ pé nílẹ̀ yorùbá káàárọ̀ àjíire, ṣé ẹ mọ̀ pé olódùmarè ọdún gbogbo fún wa ni, ọdá lódùlódù fún wa. olódùmarè dá wa tán, ó dá wa pé ó sì tún dá gbogbo nǹkan tá a mọ̀ lò, ó dá sáyìíká wa. àwọn èèbó aláwọ̀ funfun òní wọ́n kọ́kọ́ rí pé ilẹ̀ wa, ilẹ̀ tí ń ṣàn fún wàrà, tí ń ṣàn fóyin ni, ilẹ̀ àlùmọ́nì ni. gbogbo nǹkan ló pé sílẹ̀ tí olódùmarè dá fún wa. ilẹ̀ ọlọ́ràá sì ni ilẹ̀ tí olódùmarè dá fún wa. ọmọ aláṣọ ni wá, ọmọ ẹlẹ́ran sì ni wá. olódùmarè dá wa pé, ṣùgbọ́n wọ́n wá tàn àwọn baba ńlá baba wa jẹ. wọ́n fi búrẹ́dì kó wọn lómi ọbẹ̀ lọ, wọ́n sì tún kó wọn lẹ́rú. ṣé ẹ gbàgbé pé láti ìgbà náà ni wọ́n ṣe mú fèkì orílẹ̀-èdè wá fún wa tá à ń pè ní nàìjíríà. wọ́n wá kó gbogbo àwọn tí ń bẹ lágbègbè ọ̀hún, yíbò, haúsá, fúlàní, yorùbá àti oríṣiríṣi ẹ̀yà, wọ́n wá dà wá papọ̀. wọ́n wá sọ pé kí gbogbo ọmọ jẹ́ orílẹ̀-èdè kan tó jẹ́ nàìjíríà. àmọ́ àwọn gan ti mọ̀ pé kò sí bí wọ́n ṣe lè kó eku papọ̀ mọ́ ológìnní tí wàhálà ò ní padà ṣẹlẹ̀. kò sí bí wọ́n ṣe lè kó ẹkùn kìnìún olóòlàjù kí wọ́n kó mọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹranko tí wàhálà ò ní padà ṣẹlẹ̀. ẹ má jẹ́ ń tàn yín, bí wọ́n bá fi adìyẹ àtàyàn síbì kan, wàhálà ó ṣẹlẹ̀. wọ́n kó wa pọ̀ o, láti 1914 ni wọ́n sì ti ṣàdéhùn pé ọgọ́rùn-ún ọdún gẹ́rẹ́gẹ́, bọ́ba ti pọ́gọ́rùn-ún ọdún, ààyè ti wà, àǹfààní sì ti wà fún gbogbo wa láti yapa, láti pín sọ́tọ̀ọ̀tọ̀. ṣé ẹ sì mọ̀ pé ọgọ́rùn-ún ọdún tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí 2014 ni ó expire. èyí ò ní pé orílẹ̀-èdè nàìjíríà yóò expire ní 2014. bí òun bá ṣàṣìṣe 2014 ó ti pọ́dún mẹ́wàá báyìí, torí 2004 la wà. 2014 sí 2004 ńkọ́ ọdún mẹ́wàá gbáko nù. èyí fi dáni lójú pé látọdún mẹ́wàá sẹ́yìn ló yẹ ká ti pín. ṣé ẹ sì mọ̀ pé nǹkan ti ń dàrú bọ̀ ọjọ́ ti pẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà.
àmọ́ 2014 tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí àtìgbà náà ni nǹkan ti wá le kókókó bí ojú ẹja tí nǹkan ò ṣeé rà lọ́jà mọ́ ní nǹkan bí ọdún méjì sẹ́yìn sígbà tá a wà yẹ mọ́ jẹ́ ń tàn yín nǹkan tá à ń rà ní 2000 naira péré bẹ́ẹ̀ bá lọ náà nísìnyí yóò ti di 15,000 sí 20,000 ẹ wá dúró yàtọ̀ tó wà ń bẹ̀ ẹ wá gbọ́ mi bàbá ń bá lọ báyìí bí ọba tún fi pọ́dún méjì sí mẹ́ta sígbà tá a wà yìí kí lẹ rò pé yóò ti ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ti máa gbé ọmọ èèyàn wọ́n ti máa dúbú ẹ̀ láàrin títì tí ó sì ní sẹ́ni tí ó sọ̀rọ̀ ṣé mo parọ́ ni ẹ wo ohun tí ń ṣẹlẹ̀ oríṣiríṣi nǹkan ní ń ṣẹlẹ̀ lọ́tún lósì gbogbo àwọn tí ń ṣẹ́ṣọ́ owó tí ń ṣe yahoo tí ń ṣe gbogbo ẹ̀ tán fìyàn ṣòwò lọ́tún lósì ẹ̀mí gbà tí wọ́n bá ronú tí wọ́n rò pinni wọ́n rò pé ikú yàjẹ̀sín lọ bó bá tiẹ̀ jẹ́ kú ní ó yọrí sí fáwọn àwọn tiẹ̀ ṣe náà nàìjíríà tá à ń pariwo yìí ẹ má jẹ́ ń tàn yín nàìjíríà ti dàrú o ó ti expire láti 2014 tó mo kì í yín o bàbá mi àgbàlagbà mo ṣí fìlà fájú ni lọ bàbá mi àgbàlagbà Professor Banji Akíntóyè ẹ má bínú pé mo bá yín lóye mo pè yín lórúkọ kábíyèsí o bàbá mi o Professor Banji Akíntóyè grandpa láṣẹ Èdùmàrè àníwá yín tì láàrin wa bàbá o ọ̀dọ́ ni yín ẹ̀ tí ì dàgbà ẹ sì ní ọjọ́ tó pọ̀ ọdún tó pọ̀ láti lò nílé ayé ẹ ń bá wa sọ pé gbogbo wàhálà àti ìdààmú tẹ́ ẹ ṣe lórí ọ̀rọ̀ Yorùbá Nation yìí tó bá sọ pé bàbá o wípé ẹ̀ ní jẹ́ onítọ̀hún ọmọ lọ sọ́run dèyìn ni bàbá ẹ̀ ní bá wọn kúkú òjijì ẹ̀ ní bá wọn kúkú àjọkú ẹ̀ sì ní bá wọn kúkú àpaladọ̀ bàbá Professor Banji Akíntóyè àní dìde ìṣẹ́jú kan fún yín báyìí nígbà tí iṣu Yorùbá bá jiná tán yọ mọ̀ ṣojú yín o yọ ṣojú ẹ̀mí yín bàbá ẹ sì pẹ́ láyé sí ẹ sì jẹ́ nínú àlàáfíà ni bàbá ẹ ní fàìsàn lògbà kí wá lọ sórí bàbá mi àgbàlagbà ẹkùn ọkọ̀ Fúlàní ẹni tí wọ́n ń tì sígbó tí sì ń tira ẹ̀ sójú ọ̀nà ẹni tó lódùmarè ọba yọ́nú sí tó lódùmarè ọba ní kọlọ rèé gba àwọn èèyàn ẹ̀ sílẹ̀ kúrò lóko ẹrú olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà bàbá péré akọni ẹja fìdá lálẹ́ gàràgà akọni ni bàbá bàbá gan máa sọ̀rọ̀ kan pé bí ò bá ṣèèyàn nílé bí ò bá ṣọ́kùnrin nílé ọkùnrin ni mí ẹ má jẹ́ tàn yín èèyàn wà nílé o èèyàn ò sí nílé o ọkùnrin ni bàbá Fúlàní gan ó pàǹdà ó ní bí n bá ti ń gbọ́ kọ̀ọ̀hún Sunday bí n bá ti ń gbọ́ ẹ̀rọ àṣìmọ́ bà mí àyà mi àṣì làgàràgà yọ làgàràgà náà ni àwọn oníṣẹ́ ẹbí wọ́n ń gbóhùn bàbá lásán wọ́n sì ń pamọ́ wọ́n ń di jìnnìjìnnì ṣe mọ̀ pé bólógìní bá dé bọ́bá tàjòdé bọ́bá ẹ̀ṣẹ̀ wọnú ilé tọ́pọ̀lọpọ̀ èkúté tí wọ́n ti ń ṣe fàájì lọ́sàn-án àti lóru bólógìní kan bá wọnú ilé yìí bọ́bá sọ pé gbogbo èkúté ibẹ̀ á sì di jìnnìjìnnì ẹ̀rù á sì máa bà wọ́n ọ̀pọ̀lọpọ̀ èkúté á sì máa tọ̀ sára bọ́bá gbúrò lóńgìní bẹ́ẹ̀ náà ni bàbá wa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà bàbá o ẹni bá sọ pé kẹ́ ẹ ṣẹ́gùsí kẹ́ ẹ ṣe bẹ̀ kẹ́ ẹ mọ̀ wá jẹ́ onítọ̀hún a sì bá wọn kú bá jáṣe kú tòǹtògóró onítọ̀hún a sì bá wọn wọlẹ̀ bágùntàn ṣe wọlẹ̀ tó ń ti bọ̀lọ̀bọ̀lọ̀ lọ́rùn bàbá o ewu ẹgẹlẹ nìyí ewu ẹgẹlẹ ò sì níbìkan àgbámú o ó dàbí wèrèpè ni tí wọ́n ní kò níbìkan àgbámú ẹ ń bá gbéwé ẹgẹlẹ àgbésọlẹ ni bọ́mọdé bá fọwọ́ kẹwé ẹgẹlẹ tó gbé báyìí àgbésọlẹ ni bàbá àwọn ọ̀tá yín ọmọ gbé yín wọ́n sì mọ gbé yín jù lẹ̀ ni bàbá ẹ ń bá robiro yín bàbá o kó tó rò gan ni bí ó ti bá a toró lódùmarè ọba ńlá látìlẹ́yìn yín bàbá olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ẹkùn ọkọ̀ Fúlàní wọn ò wá lè ṣe kí n má júbà ọ̀gá mi àgbàlagbà Ọláyọmí Kóìkí ẹ dákun bẹ́ẹ̀ bá ń wo Ọláyọmí Kóìkí ẹ tí ń gbénú ẹ ju tó lódù
bẹ́ẹ̀ bá wọ Ọláyọmí Kóìkí ń tí ń gbénu bàbá Olódùmarè ló dá nǹkan tí ń gbénu Ọláyọmí Kóìkí síbẹ̀. Ẹni tápá yóò lè ká ni ẹ má jẹ́ ń tàn yín. Ẹ ń bá sọ pé òun ó fi nǹkan ṣe Kóìkí Media, Kóìkí Ọláyọmí òun tọ̀ wọ́n ti kú nígbà tó rò pé òun wà láàyè, torí ẹni tó lódùmarè ọba bá ń bẹ lẹ́yìn ẹ̀ kò ṣẹ̀dá tó lè ṣe bí ṣírò onítọ̀hún tó lè ràn. Ẹ má jẹ́ ń tàn yín, ẹ kàn ń ṣe lásán ni. Gbogbo ẹ̀yin ọ̀tá ilẹ̀ Yorùbá, gbogbo ẹ̀yin ọ̀tá Ọláyọmí Kóìkí Media, ẹ ń ṣe lásán ni. Kóìkí Media, ọwọ́ ọ̀tún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Bí bàbá ọba sọ̀rọ̀ ẹnu Kóìkí lẹ ti gbọ́. Ṣé ẹ mọ̀ pé olówó yìí sọ̀rọ̀ pọ̀? Bí bàbá ọba gbọ́rọ̀ kan jáde, bàbá ní White Lion ọ̀yá bàbá mi sọ fáwọn ọmọ Yorùbá wípé mò ń bẹ lẹ́yìn wọn, Olódùmarè ọba ń lọ́rán wa, nǹkan kan ò ní ṣe wá, ẹjẹ́ á máa bá lọ bẹ́ẹ̀. Kóìkí Media náà ó sì gbé síta, àmọ́ tẹ́ ẹ bá ti gbọ́ lẹ́nu Kóìkí Media ẹ má jẹ́ ń tàn yín, bàbá ń lọ́ṣọ̀hún mo ṣèbá yín o. Tó gbogbo ẹ̀yin àgbààgbà pátápátá, ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí, tẹ́ ń fi tinútinú tọkàntọkàn tẹ́ fi ń ṣinlẹ̀ Yorùbá, ilẹ̀ baba ńlá tó bí yín lọ́mọ. Ẹ ní ṣìṣe, ẹ ní kọjá nílé ayé bí ejò tó kọjá lórí àpáta tí ò nípa. Mo kí gbogbo yín o, ọ̀gá mi Òmíyọ̀, ọ̀gá mi nu nígbà tí n bá wà lórílẹ̀‐èdè Nàìjíríà, torí bí n bá ti wà lórílẹ̀‐èdè Nàìjíríà abẹ́ wọn ni mo wà, abẹ́ Òmíyọ̀. Bẹ́ẹ̀ bá wò wọ́n iṣẹ́ nìkan tí gbéraga, ẹ kàn lè wò wọ́n kẹ́kàn rí wọn kí wọ́n kàn wọ polo kí wọ́n ṣe fèjì ń ṣìṣì, àbá ń lọnu. Òmíyọ̀ wọn ò ní wá yín tì láṣẹ Èdùmàrè. Bí n bá sì wà ń Benin Republic, gbogbo ẹ̀yin tí mo wà lábẹ́ yín mo júbà yín o. March burial ọ̀ní ṣìṣe láṣẹ Èdùmàrè. Ìbíyẹmí ọ̀ní ṣìṣe láṣẹ Èdùmàrè. Àfáà mi ẹ mà ní ṣìṣe láṣẹ Èdùmàrè. Mo júbà gbogbo yín o. Gbogbo ẹ̀yin ọ̀gá mi níwájú àti lẹ́yìn mélòó mo fẹ́ sọ. Bàbá lẹ́kìtì mo kí yín, Olódùmarè ọmọ fún yín ṣe. Lady K ẹ ní ṣìṣe, ipa yóò ní ka yín. Bẹ́ẹ̀ ni gbogbo yín nílẹ̀ Yorùbá káàárọ̀ òjíire, tẹ́ ẹ bá jọmọ ọkọ Yorùbá, tẹ́ ẹ ṣapá kan Fúlàní apá kan Yorùbá, ẹ ní ṣìṣe. Ẹni tó jẹ́ kọ́pọ̀lọpọ̀ ó máa hùwà burúkú nílẹ̀ Yorùbá, ẹ jẹ́ ń sọ fún yín. Ẹni tó jẹ́ kọ́pọ̀lọpọ̀ ó máa jin ọmọ ẹgbẹ́ ẹlẹ́ṣẹ̀ nílẹ̀ Yorùbá. Ṣé ẹ mọ̀ pé ọmọ àlè ò lè má ṣe bí ọmọ àlè? Bẹ́ẹ̀ náà sì lọ́mọ ọkọ ò lè má ṣe bí ọmọ ọkọ. Bẹ́ẹ̀ bá rápá kan Fúlàní apá kan Yorùbá, yóò hùwà Fúlàní fún yín ni. Ṣé ẹ mọ̀ pé Fúlàní, ẹni tí Fúlàní bá ti fún lóyún tó jóbìnrin, wọ́n bá foyún ọ̀hún bímọ, bọ́mọ wọn báyìí ti dàgbà ìlú ó máa tòrò. Àmọ́ bọ́mọ náà bá ti dàgbà sílẹ̀ Yorùbá, yóò hùwà Fúlàní. Inú ọmọ bí sẹ́ni tí bá ń ṣe rere nílẹ̀ Yorùbá, ẹ má jẹ́ ń tàn yín. Ọmọ àlè pọ̀ nílẹ̀ Yorùbá o, ọmọ ọkọ náà sì pọ̀. Àmọ́ ẹ má jẹ́ ń tàn yín, àwọn Fúlàní wọ́n ti wà nílẹ̀ Yorùbá kìí ṣàná kìí ṣèní. Nígbà táwa yìí wà ní kékeré gan, àwọn ìlú tá a ti ṣe kékeré bí Ifẹ̀, bí Ẹdẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, láwọn ìlú táwa ti ṣe gbé níṣín. Àwọn Fúlàní tí ń bẹ́nu gbóngbà náà lọ́hùn-ún, wọ́n máa ń dẹran, àmọ́ wọn èé dá jáde wá sí títì bí eléyìí. Wọ́n máa ń wà nínú igbó ni, nínú aginjù, nínú igbó kìjikìji. Ṣé ẹ mọ̀ pé gbogbo ẹ̀yà ló ní nǹkan tiwọn lọ́tọ̀ọ̀tọ̀? Àwa nílẹ̀ Yorùbá tá a jọ́mọ Yorùbá, àárín ìgboro làwa máa ń gbé. A sì láwọn ìṣẹ̀ṣe wa, aláwọn àṣà, a sì láwọn ètò wa lóríṣiríṣi nílẹ̀ Yorùbá. Àwọn Fúlàní náà ní tiwọn, n ò rí wọn dá lẹ́bi o. Wọ́n ní tiwọn, ẹranko ni wọ́n máa ń bá jẹ, ẹranko ni wọ́n máa ń bá mu. Àwọn ọmọ Fúlàní, ẹ má jẹ́ ń tàn yín, látijọ́ wọ́n máa ń gbé àwọn ọmọ wọn tán bá ṣẹ̀ṣẹ̀ bí, wọn èé bọ́dà láti fún wọn lọ́yàn.
kí wọn ó tó kúrò ńlé láàárọ̀ kan tó kiri wàrà lọ tí wọ́n máa ń tà láwọn obìnrin wọn. Èyí tó bá ní ọmọ ìkókó lọ́wọ́ yóò gbé ọmọ rẹ̀ báyìí, yóò sì gbé sí ibi ọyàn màálù tó bá lómi lọ́yàn dáadáa, màálù tó bá ṣẹ̀ṣẹ̀ bímọ nínú àwọn màálù wọn. Ọmọ wọn sì fa ọyàn títí yóò sì mú débi pé yóò yó kẹrí. Nígbà bá ti yó, ẹ dákun, ọmọ tó bá jẹ́ pé mu yan màálù tó mú dàgbà, bí ìwà màálù ni ọmọ wù. Bí wọ́n sì ṣe wàṣẹ mọ̀ pé inú igbó ni wọ́n ń gbé, dandan ni kó jẹ́ pé nǹkan inú igbó bí ẹranko nǹkan kan ìwà ìní ó wà lọ́wọ́ wọn. Bí wọ́n bá wá sáàrin ìlú gan, ẹ rí bí wọ́n ṣe mọ̀ wò hàn láwọn Fúlàní àti bòròró nígbà náà. Bí n bá parọ́ ẹ máa já mi, gbogbo ẹni tó bá mọ tí mò ń sọ yìí. Mo gbé nígbà tí mo wà lẹ́dẹ, èmi gbé lẹ́dẹ dáadáa nígbà tí mo wà lẹ́dẹ. Bẹ́ẹ̀ bá kúrò lábẹ́rẹ́ tẹ́ ń gbọ̀nà àbẹ́rẹ́ bọ̀ wá ṣẹ́dẹ. Àwọn igbó tó wà lójú ọ̀nà nígbà náà, Fúlàní ló kún bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ bá dénú gbóngbà náà, àwọn Fúlàní a máa da màálù wọ àárín títì, wọ́n fẹ́ kírọ́ọ̀sì lásán nù sínú igbó mi, igbó ńlá ni. Wọn èé fẹ́ràn jẹko ńgbà náà. Kèé ṣe pé wọ́n ò dédé lọ sínú oko àgbàdo alágbàdo, wọ́n mọ̀ fẹ́ràn jẹko. Torí gbogbo ohun tí wọ́n ń ṣe ní ìsìn, wọ́n fi ń pààyàn ni, wọ́n sì fi ń tọ́jà. Wọ́n fi fẹ́ gba ilẹ̀ baba ńlá wa mọ́ wa lọ́wọ́ ni, torí pé wọ́n ti rí pé ilẹ̀ àlùmọ́nì nílẹ̀ wa. Nílẹ̀ Haúsá, olójú nǹkan tẹ́ lè gbìn tó léwu ń bẹ̀. Bẹ́ẹ̀ làwọn bòmíì. Àmọ́ nílẹ̀ Yorùbá kò sí ń tẹ́ gbìn lọ́dọ̀ wa tí ò ní wù. Kẹ́ gbìn kárọ̀tì lọ́dọ̀ wa bẹ́ẹ̀ bá mọ̀ ọ́n ṣe yóò wù. Bẹ́ẹ̀ gbìn mọ́ngòrò yóò wù. Bẹ́ẹ̀ gbìn àgbàdo yóò wù. Bẹ́ẹ̀ gbìn ẹ̀gẹ́ yóò wù. Bẹ́ẹ̀ gbìn iṣu yóò ta. Kò sí ń tẹ́ gbìn nílẹ̀ wa tí ò ní wù. Ibi wọ́n rí góòlù nílẹ̀ wa, ilẹ̀ wa dà, ilẹ̀ ọlọ́ràá ni. A dúpẹ́ lọ́wọ́ Olódùmarè fẹ́lẹ́ yìí. Ṣẹ̀rá àwọn Fúlàní tí mò ń sọ̀rọ̀ wọn yìí nígbà náà, wọn ò tí ì ní ìpinnu lọ títí pé àwọn fẹ́ gba ilẹ̀ wa. Wọ́n sì ń yálẹ̀ wa lónìí. Àmọ́ arẹ́ni tí wọ́n bí sílẹ̀ Yorùbá nínú àwọn Fúlàní tó jẹ́ pé ọjọ́ orí ẹ̀ gan ti pé 80 years. Arẹ́ni tó jẹ́ pé ó ti dàgbàdàgbà sílẹ̀ Yorùbá, ó sì kú, wọ́n sì tún sin sílẹ̀ Yorùbá. Ara wọn tí wọ́n ṣègbéyàwó nílẹ̀ Yorùbá tán sì bímọ sílẹ̀ Yorùbá. Ṣé Fúlàní gan ti máa fẹ́ Yorùbá báyìí? Fúlàní nígbà kan ṣe mọ̀ pé ẹ jẹ́ rán yín létí nǹkan kan ṣẹlẹ̀ nífẹ̀ nígbà kan. Ilé Ifẹ̀ ló ti ṣẹlẹ̀ ní Sábó. Mo gbọ́ sí nǹkan ọ̀hún, mo ṣe awá sí Ifẹ̀ látèkó ńgbà náà ní wéré. Mo bá gbọ́ pé wàhálà kan ń ṣẹlẹ̀ láàrin àwọn Haúsá àti Yorùbá, wọ́n ń para wọn. Mo wá béèrè pé kí ló fa nǹkan náà. Wọ́n ní àwọn Haúsá tó ń bẹ ní ọjà kan tá à ń pè lọ́jà tuntun nífẹ̀. Ọjà tuntun lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ bá ti kúrò ní Lágèrè, tẹ́ ẹ dọ́jà tuntun, tẹ́ ẹ ń lọ sí Sábó. Ó kù díẹ̀ kẹ́ ẹ dóríta Sábó, ẹ rí ọ̀pọ̀lọpọ̀ ìletò àwọn Haúsá níbẹ̀, Sábó náà níbẹ̀. Wọ́n ní àwọn obìnrin Yorùbá, wọ́n máa ń lọ sọ́dọ̀ àwọn Haúsá yìí. Wọ́n lọ rèé sọ pé àwọn ní ìdíwó kí wọ́n fáwọn lówó. Mo wá béèrè pé kí nìdí ẹ̀. Wọ́n sọ pé àwọn obìnrin yìí wọ́n ti gba lápò. Bó bá wá kù díẹ̀ kọjọ́ Jímọ̀, èyún ọjọ́ Friday kó pé, wọ́n wá ṣe kinní kan nígbà tí wọn ò bá rówó. Owó lápò tí wọn ò rí san, wọ́n wá lọ sí ọ̀dọ̀ àwọn àbókí kí wọ́n jọ kan fáwọn lówó. Nígbà tẹ́nìkan bá ti kọ́kọ́ ṣe bẹ́ẹ̀, gbogbo wọn ti wá rí pọ́ rọrùn. Àwọn àbókí yìí sì ní kí wọ́n tó fún wọn lówó, wọ́n bá wọn sùn. Nígbà tí wọ́n ń bá wọn sùn, wọ́n fún wọn ní 2000 tí wọ́n ó fi san owó ọ̀sẹ̀ náà fún lápò. Èkéní wọ́n ó ṣe ńgbọ́ bá ti yá tí nǹkan àbókí bá ti dùn mọ́ wọn lẹ́nu. Àwọn náà wá kúkú sọ di ọ̀sọ̀ọ̀sẹ̀. Àwọn àbókí yìí náà wá kúkú pera wọn tó pọ̀ pé ìfàrẹ́ o, ọ̀yá ẹ máa jìfà lọ.
wọ́n wá kúkú ń báyàwó oníwáyàwó sùn kiri nífẹ̀ẹ́. Ẹ sì mọ̀ pé kò sí nǹkan tá a ṣe tá a bá ń ṣe ní kọ̀kọ̀ bọ́ bá tà á kò tó lódùmarè ọ̀tá ṣìírí sí gbangba yóò tú o. Kò sí ní tó pamọ́ lójú Elédùmarè ọba. Nígbà wá tà á kò kan ẹnìkan ṣe ọkọ rẹ̀ ká pé àbókí ní ń bá ọ sùn. Bí wọ́n ṣe múra nu wọ́n bá dé pàpà wọn lọ sọ́dọ̀ àbókí yìí. Bóyá wọ́n ti ẹ̀pá ńgbà náà ni bóyá wọ́n ṣe léṣe ni wọ́n mọ̀ níjà bá bẹ̀rẹ̀. Làwọn àbókí náà bá bẹ̀rẹ̀ sí ní bá Yorùbá jà ńgbà náà. Ọ̀rọ̀ yìí lágbára ó le gan kó tó di pé wọ́n ṣẹ́tú ọ̀rọ̀ náà Olódùmarè wá fòpin sí. Tó ẹ má jẹ́ ń tàn yín nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ àbókí tí ń bá àwọn ọmọ Yorùbá sùn yìí ṣe mọ̀ párí tí ó ti gboyún láàrin wọn. Yóò ti lóyún tó sì jẹ́ pé yóò ti oyún ọ̀hún mọ́kọ ẹ̀ lọ́rùn ni. Ẹ wá gbọ́ mi bírú ọmọ náà bá dàgbà ńkọ́ sílẹ̀ Yorùbá ṣé kèé ṣọmọ àlè. Ṣérú ọmọ bẹ́ẹ̀ ò ní jọmọ àlè Yorùbá. Ìwà àbókí ìwà Haúsá ni ó wà nínú ẹ̀. Bọ́ bá rẹ́ nìkan tó jẹ́ pé ó ń jà fún ilẹ̀ Yorùbá inú ọmọ bí ni. Ìdí nìyí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń bínú olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ẹ má jẹ́ ń tàn yín wọn èyí ṣe ọmọ Yorùbá o. Ọmọ àlè pọ́nbélé ni wọ́n. Apá kan Yorùbá apá kan Fúlàní ni wọ́n. Ẹ̀yà pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ̀yà tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà pọ̀ kò sì níye. Èyí táwa kàn mọ̀ tọ́pọ̀lọpọ̀ mọ̀ ní Haúsá, Fúlàní, Yorùbá ńlọ́pọ̀lọpọ̀ mọ̀. Ẹ̀yà tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n pọ̀ bìbà. Mẹ́ta tọ́pọ̀lọpọ̀ ń sọ pé àwọn mọ̀ nù kì í ṣe mẹ́ta ló wà. Àwọn tó kó wa pọ̀ náà ti mọ̀ pé bọ́ bá tà á kò kan wàhálà ó ṣẹlẹ̀ ìjà ó sì dé. Òun ni wọ́n fi sọ pé 2014 ni yóò expire. Orílẹ̀-èdè Nàìjíríà sì ni ó ti expire o. Mo sì ń sọ̀rọ̀ lórí Fúlàní lọ́wọ́. Ṣé ẹ ráwọn Fúlàní tẹ̀ ń wò ó? Nígbà kan látijọ́ ẹran kí wọ́n dẹran èyún láwọn ọkùnrin wọn. Àwọn obìnrin wọn kí wọ́n jáde kí wọ́n lọ rèé ta wàrà. Àwọn Fúlàní bẹ́ẹ̀ sì ṣe ń wò wọ́n gọ̀ nígbà kan wọ́n gọ̀ ju tasutasu lọ. Mímọ̀ táwa mọ̀ wọ́n nígbà kan ẹ̀gọ́ ayé àtọ̀run òpònú ayérádà la mọ̀ wọ́n sí. Wọn èyí sì sọ̀rọ̀ láwùjọ nílẹ̀ Yorùbá wọn èyí sọ̀rọ̀ láwùjọ lórílẹ̀‐èdè Nàìjíríà. Àmọ́ àwọn náà nígbà ó táyè kan tí wọ́n bẹ̀rẹ̀ sí ní tojúbọlẹ̀ pé ó yẹ káwa náà ó lọ léèwé, ó yẹ káwa náà ó bá wọn ṣèjọba, ó yẹ káwa náà ó ṣe gbá káwa náà ó ṣàwo. Àwọn náà bẹ̀rẹ̀ sí ní join Nigerian Army. Wọ́n bẹ̀rẹ̀ sí ní darapọ̀ mọ́pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n ń ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà. Ṣé ẹ mọ̀ pé ìjọba àná ìjọba Fúlàní ni? Ìjọba Buhari ìjọba Fúlàní ni. Nígbà náà sì ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo ohun tí wọ́n ó ṣe. Wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gba ọ̀pọ̀lọpọ̀ agbára tó jẹ́ pé apá kankan ò ní lè ká wọn mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Bí wọ́n bá mú Fúlàní kan gbà náà kó pààyàn àlọ lẹ́gbọ̀ọ́ ẹ̀ ní gbábọ̀ ọ̀rọ̀. Ń gbọ́ jẹ́ pé bí wọ́n bá wà nínú sẹ́ẹ̀lì ní police station ẹ má jẹ́ ń tàn yín. Nígbà tí commissioner of police ẹ tiẹ̀ jẹ́ ń bẹ̀rẹ̀ látòrí IG inspector general of police tó bá rìsíìfù kọ́ọ̀lù láti ọ̀dọ̀ àwọn pírẹ́sídẹ́ǹtì tára àwọn éèdì pírẹ́sídẹ́ǹtì tó pe IG inspector general pé wọ́n ń pè ọ́ láti ọ̀dọ̀ ààrẹ orílẹ̀-èdè èyí ò gan pa síbi tó bá wà ní pé yẹ́sà mò ń gbọ́. Nígbà tí ọba sọ fún yóò ní ọyá pé DPO tó wà níbi báyìí wọ́n mú èèyàn ààrẹ orílẹ̀-èdè kan síbẹ̀ ẹ bá wa fílẹ̀ lẹ́yẹ òṣọ́ka. Ẹ wá jẹ́ ń sọ fún yín nígbà tí inspector general of police ọba pé
divisional police officer ìyún DPO pé hello DPO ọ̀gàn pa síbi tó wà ní yẹ́sà béèyàn bá sọ fún pé ó yá ẹnìkan ń bẹ lọ́dọ̀ yín ó kọ báyìí báyìí ní jẹ́ Usmanu Danfodio ó yá ẹ tètè filẹ̀ lẹ́yẹ òṣọ́ka yẹ́sà náà lẹ́tùú gbọ́ yọba pé gbogbo àwọn èèyàn tó yá ẹ àrẹ́jì kẹ́ ẹ fi máànù yẹn lẹ̀ kò sẹ́ni kankan tí ó tó tí ó sọ̀rọ̀ lórí ẹ̀ torí àtòkè ní ọ̀dà ti wá tí bá wá ń ṣẹlẹ̀ láyé Fúlàní ṣó yẹ kó máa ṣẹlẹ̀ láyé ìsìn torí ń ṣẹlẹ̀ ńgbà náà níjọba àná ń sì tún ń ṣẹlẹ̀ níjọba òní ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ìdí nìyí tí gbogbo wa fi gbọ́dọ̀ ronú ara wa wò ní orílẹ̀-èdè Nàìjíríà kò déédéé rí bẹ́ẹ̀ o ẹ má jẹ́ ń tàn yín lóòótọ́ bàbá wa níbẹ̀ lórí àlééfà President Bọ́lá Ahmed Tinubu Yorùbá pọ́nbélé ni wọ́n ọmọ ọkọ ni bàbá nílẹ̀ Yorùbá àtàpá kìíní àtàpá kejì wọn ọmọ ọkọ ni wọ́n Yorùbá ni wọ́n lè jẹ́lú kan wọ́n lè jẹ́lú kan àmọ́ Yorùbá ni bàbá àmọ́ bí bàbá ṣe jẹ́ Yorùbá tó tí wọ́n sì jẹ́ ààrẹ orílẹ̀-èdè ẹ má jẹ́ ń tàn yín kì í ṣàwọn nìkan ni wọ́n ń pàṣẹ o bí bàbá gan ò bá ṣọ́ra Olódùmarè ọba ò ní jẹ́ kómi ó tẹ̀yìn ìwọ̀gbìn bàbá lẹ́nu nítorí àwọn tí wọ́n jọ ń ṣèjọba ò fẹ́ràn wọn nítorí pé wọ́n jẹ́ Yorùbá wọn ò fẹ́ràn wọn o ṣùgbọ́n wọn ò mọ̀ bóyá bàbá mọ̀ àbí bàbá ò mọ̀ wọn ò fẹ́ràn President Bọ́lá Ahmed Tinubu nítorí pé wọ́n jẹ́ Yorùbá ṣùgbọ́n nígbà tí Fúlàní ń bẹ ń bẹ ṣé bàbá ni ṣé bàbá mo rántí ìgbà tá à ń dìbò níjọ́ náà lọ́hùn èmi ò bá wọn dìbò kódà lórílẹ̀‐èdè Nàìjíríà ńgbà tí mo wà ní Nàìjíríà voters card ẹyọ kan péré ni mo bá wọn ní rí ẹyọ kan péré ni láti ìgbà náà wọn ò bá wọn gbà míì mọ́ ẹ lọ mọ́ tò ẹ lọ mọ́ lura yín ẹ tò nínú òrùn ẹ foríṣi ẹ fọrùn ṣe nígbà tí wọ́n bá wá débẹ̀ ńkọ́ gbogbo bẹ́ẹ̀ ṣe máa ń pè wọ́n tí wọ́n máa ń gbọ́ ti yín gbà náà tó jẹ́ pé bẹ́ẹ̀ bá pè wọ́n àwọn ni wọ́n pè yín padà nígbà tí wọ́n bá déjọba tán ẹ pè nọ́mbà wọn títí kò ní lọ bọ́ bá sì lọ ẹlòmíì ní ó gbé màá jíṣẹ́ fún wọn ni wọ́n á sọ fún yín bọ́ bá sì jẹ́ WhatsApp lẹ ti bá wọn sọ̀rọ̀ láwọn tí ń ṣèjọba wọ́n mọ̀ ka mẹ́sẹ̀gì yín ni wọ́n ní rìpláì yín ó ti mọ́ wọn lára gbogbo wọn ní gbogbo wọn pátápátá àti tí ń ṣe dáadáa nínú wọn àti tí ń ṣe burúkú tó rárí tí ń ṣe dáadáa àmọ́ kíní ọ̀hún wà nínú ẹ̀jẹ̀ wọn ẹ mọ̀ mẹ́sẹ̀gì wọn wọn ò ní rìpláì yín ó ti wà nínú wọn bí wọ́n bá ti ṣèjọba rí bí wọ́n ṣe ń ṣe nu tó Fúlàní o nílẹ̀ Yorùbá Fúlàní amọ̀pọ̀mọ àlè ni wọ́n nílẹ̀ Yorùbá wọn èyí ṣọmọ ọkọ àwọn gan ò wá dúró sí ìlú wọn mọ́ lọ́hùn-ún ilẹ̀ Yorùbá ilẹ̀ ọlọ́ràá gangan ni wọ́n wá yàn láàyò pé nílẹ̀ Yorùbá yìí gangan ibẹ̀ làwa fẹ́ gbà wọ́n wá ń pa àwọn àgbẹ̀ wa lóríṣiríṣi lọ́kan òjọ̀kan wọ́n fẹ́ gba gbogbo ilẹ̀ wa oko wa wọ́n fẹ́ gbà mọ́ wa lọ́wọ́ wọ́n mọ fẹ́ràn jẹko wọ́n sì tún mọ má dà wọ́n tún mọ gé àgbàdo tí èyí tí gbó wọ́n mọ gé wọn dànù lọ tí wọn ò sì mọ̀ bóyá lápò lẹ́ni ẹlẹ́ni gbà tó fowó ẹ̀ dáko ilẹ̀ Yorùbá o Olódùmarè fún wa lómìnira wa Nàìjíríà ti expire láti 2014 gbogbo nǹkan ti gbówó lórí ata ò ṣe é rà lọ́jà mọ́ ata bí ẹyọ mẹ́fà àbí méje 500 naira ni wọ́n pè nǹkan ò ṣe é rà lọ́jà mọ́ ẹ wo I patch my neighbor generator I patch my neighbor lásán èló là ń rà ńgbà náà 30,000 nígbà tó wọ́n ló di 50,000 ọ̀wọ́n tànù nígbà náà ẹ wá wò ó nísìn èmi ti rà ní 15,000 naira rí ẹ wá wo iye tí wọ́n ń tà á tí ó ti súnmọ́ 100,000 ní Nàìjíríà ní I patch my neighbor generator
bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lóríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ nǹkan àwọn irinṣẹ́ táwa ń lò tá à ń fowó kékeré rà ńgbà náà lọ́hùn ó ti di bó lọ yà ń mi ní ìsìn. Nàìjíríà ti expire ní o, ṣe mọ̀ pé bí nǹkan bá wà tí nǹkan ọ̀hún bá ní expiring date bí nǹkan ọ̀hún bá ti expire báyìí bẹ́ẹ̀ bá lo nǹkan ọ̀hún tó bá jẹ́ oògùn ni bóògùn bá expire tẹ́ bá lo iṣẹ́ burúkú ni ó ṣe lára, yóò gbòdì ni. Àwọn tí wọ́n sọ pé 2014 tí wọ́n fún wa lásìkò wọ́n mọ̀ pé orílẹ̀-èdè tó lè expire ni, ṣé wọ́n ń ṣe bẹ́ẹ̀ lórílẹ̀-èdè míì? N ò tí ì rí orílẹ̀-èdè tí wọ́n ṣe irú ẹ̀ tó jẹ́ pé wọ́n sọ pé bọ́bá ìtásìkò báyìí àdéhùn agreement ti parí nu ẹ lè pín. N ò tí ì rí, Nàìjíríà ni mo ti rí. Àmọ́ bá a ṣe rí ọ̀hún náà, àwọn orílẹ̀-èdè tí wọ́n bá rí pé ó ti tó káwọn ọ̀dà lọ wọn ò dá lọ dáadáa nírọ̀wọ́rọsẹ̀ ni. Àìmọye orílẹ̀-èdè tí ò tó orílẹ̀-èdè Nàìjíríà, àìmọye orílẹ̀-èdè tó jẹ́ pé kò tó wa nílẹ̀ Yorùbá lásán, tó sì jẹ́ pé wọ́n ti kúrò lábẹ́ àwọn tí wọ́n jọ wà, wọ́n sì ń dá ṣe, wọ́n sì ń ṣe dáadáa. The only solution sí ìṣòro tá à ń dojúkọ lórílẹ̀-èdè Nàìjíríà yìí ni pínpín o, ò ní ká pín lásìkò, torí bó bá tún lè pẹ́ jù ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí tí ń sọnù lójoojúmọ́. Wọ́n ń kidnap ni wọn ò rí nǹkan kan ṣe sí o. Nínú àwọn igbó wa ń kọ́ àwọn Fúlàní ti kún bẹ́ẹ̀, wọ́n sì wà ń bẹ̀ ní pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ammunitions. Gbogbo wa là ń rí àwọn fídíòs tá à ń rí àwọn fọ́nrán oríṣiríṣi. Wọ́n tún fi fọ́nrán náà síta pé kẹ́ wò ó, àwa ti ṣe tán fún yín, a ti rẹ́dì, ṣe ti rẹ́dì, a ti rẹ́dì, ṣe ti rẹ́dì, a ti rẹ́dì. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ìbọn oríṣiríṣi nǹkan ìjà ni wọ́n ń kó ṣéèjìká báyìí tá à ń rí. AK-47 ṣe mọye tí wọ́n ń tà. AK-47 wọ́n ń gba báyìí bí omi lọ́dọ̀ wọn ni. Ká tó wá sọ pé àwọn ìbọn tó tún ju AK-47 lọ. Ká tó láwọn nǹkan ìjà tó jù bẹ́ẹ̀ lọ. Ìlọ̀ ṣìkúnnú gbóbi ẹrù. Oríṣiríṣi ọ̀kadà ńláńlá ni wọ́n ń lò. Nígbà tí mo gbọ́ pé ọ̀kadà bàjáàjì ó ti súnmọ́ 1 million naira ní Nàìjíríà, mo pariwo ẹ̀rù Olódùmarè bà mí pé Nàìjíríà ti bàjẹ́ tó yìí. Owó Nàìjíríà sì ní kò sì níyì lórílẹ̀-èdè míì. Ẹ má jẹ́ ń tàn yín, bẹ́ẹ̀ bá mú bíi 3,000 naira, ẹ jẹ́ ń sọ pé 10,000. Tẹ́ bá fẹ́ ṣẹ́ 10,000 ní Benin Republic lásán, ẹ má jẹ́ ń tàn yín o, owó tẹ́ gbà ní gbà ju bí 3,000 sí 4,000 ṣẹ̀fà lọ. Bẹ́ẹ̀ bá sì mú bí 1,000 naira dání lówó ṣẹ́fà, ẹ gbà bí lówó Nàìjíríà wọ́n fún yín ní bóyá bí 300 naira. Ẹ wo bí tí ayé owó Nàìjíríà tó bàjẹ́ dé, kí n má lọ sórí dọ́là nù o, kí n lọ sáwọn neighborhood country tí ń bẹ nítòsí Nàìjíríà tèmi mọ̀ o. Ẹ wo owó Ghana cedi, bẹ́ẹ̀ bá mú 10,000 naira dání àyín, nígbà ju bí 100 and bóyá 130 àbí nǹkan kan lọ lówó Ghana nísìn. Bẹ́ẹ̀ bá sì mú 130 àbí 140 cedis, Ghana cedis péré dání, tẹ́ bá ṣe sówó Nàìjíríà 10,000 naira lẹ fẹ́ gbà ó. Ẹ wá sọ fún mi, kí ló níyì mọ́ Nàìjíríà? Kò sì ṣàtúnṣe fún un, tó bá ṣẹ́ pàtúnṣe lè wà ní odidi ọdún kan lórí àlééfà ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Bàbá ó ti rí nǹkan ṣe sí i. Wọ́n ti babẹ̀ jẹ́ kí bàbá tó débẹ̀. Ṣe rága tí bàbá jókòó sí un, wọ́n ti kán ẹsẹ̀ àga náà tí bàbá ò mọ̀ kí bàbá ó tó débẹ̀. Àmọ́ mo mọ̀ pé bàbá náà fẹ́ sí asáré chop and go ni. Bàbá náà fẹ́ jẹ tiẹ̀, bàbá ti mọ̀ pé bẹ́ẹ̀ ti bàjẹ́ tẹ́lẹ̀. Bàbá President Bola Ahmed Tinubu, ẹ mọ́ torí pé ń lọ ṣẹ́dẹ̀kẹ́ wá bẹ̀ẹ̀dẹ̀ jẹ́ o.
torí bẹ́ẹ̀ bá ti kú lẹ́dẹ̀ ẹ̀dẹ̀ náà lẹ́ ń padà bọ̀ sí. Bàbá, àmọ̀ràn mi fún yín, àmọ̀ràn mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè fún yín bàbá. Bọ̀dá Ṣèyí Tinubu, ẹ mọ̀ mí dáadáa, mo mọ̀ yín, ẹ̀yin náà sì mọ̀ mí. Ẹ wò mí dáadáa kẹ́ ẹ tún mi wò. Èmi yìí náà ni. Ẹ tètè bá bàbá sọ̀rọ̀, torí bí bàbá bá ti kú lẹ́dẹ̀ tí wọ́n wà ẹ̀dẹ̀ ni wọ́n ń padà bọ̀. Àsìkò yìí gangan kò gbọ́dọ̀ dọdún tí ń bọ̀. Àsìkò yìí ni kí bàbá ó pín. Ipò tí bàbá sì lè dì mú nílẹ̀ Yorùbá, ní Yorùbá nation, ó tún ju ti ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lọ bí bàbá bá ṣe tó yẹ kí wọ́n ṣe, torí wọn ò níyì. Bó bá jẹ́ pé bàbá ló dédé sọ pé ó yá mo pín àṣẹ ìwà, mo pín orílẹ̀-èdè Nàìjíríà, Yorùbá nation, mo fún yín lómìnira yín, iyì ńlá ni. Bọ̀dá Ṣèyí, ẹ jẹ́ ń pè yín Bọ̀dá Ṣèyí Tinubu, èmi yìí náà ni. Ẹ wò mí dáadáa, èmi dẹ́rẹ́bà tí gbé bàbá ni ní bọ́dí lọ́nà. Ọ̀gá mi Metro, ìbá yín o, ẹ̀yin lẹ fún mi connection débẹ̀. Nígbà tí ìyá àlérì bá wá látàbújá, ṣe mọ̀ pé mi mọ̀ ọmọ ń gbé wọn wá sọ́dọ̀ yín kẹ́ tó wá fà mí mọ́ra. Àmọ́ o, Olódùmarè ọba ńlọ́mọ tẹ́dá ọmọ láyé. Olódùmarè ọba ó bá sì pè èèyàn, yóò mú onítọ̀hún, yóò gírípù ẹ̀ pátápátá ni. A dúpẹ́ fún pé t'Olódùmarè ọba pè wá ká lè lólé ayé dáadáa ni. Torí gbà t'Olódùmarè ọba ò tí ì pè wá, ayé wa ò nítumọ̀. Àmọ́ gbà t'Olódùmarè ọba pè wá tó rán wa níṣẹ́, ayé wa ní ìtumọ̀. A sì ní ìgbàgbọ́ pé bíkú bá pojú wa dé, ìjọba ọ̀run là ń lọ. Àwa gbọ́kàn l'Olódùmarè ọba, àgbọ́kànlé nǹkan mi. Tó Bọ̀dá Ṣèyí ọ̀dọ̀ yín mo sì wà. Bẹ́ẹ̀ bá lè bá bàbá sọ̀rọ̀, ẹ bá bàbá sọ̀rọ̀. Àsìkò yìí gangan ń ló tọ́, ń ló yẹ. Olódùmarè ọba tó fẹ́ gbà fún wa nílẹ̀ Yorùbá ń ló mú kí bàbá ó di ààrẹ orílẹ̀-èdè, torí wọn ò fẹ́ kí wọ́n ó débẹ̀. Bàbá pariwo èmi ló kàn, èmi ló kàn, èmi ló kàn. A sì dúpẹ́ Olódùmarè jẹ́ kó kan bàbá, ó sì ṣeé ṣe fún wọn. Àmọ́ ẹ má jẹ́ ń tàn yín, kì í ṣe gbogbo àwọn kábínẹ̀tì bàbá nínú wọn dùn sí bàbá. Wọ́n ń bínú bàbá, wọn ò ní rí bàbá pa o. Àmọ́ kí bàbá ó tètè ṣe tí ó yẹ kí wọ́n ó ṣe lásìkò. Ọ̀dájú gangan ló lè ṣe léyìí o. Ẹ wo ohun tíjọba àná ṣe. Ó fi gbogbo agbára sọ́dọ̀ ẹ̀ pátápátá. Ó sì fi ìkú àwọn Fúlàní, ó fún wọn lágbára gidi. Gbogbo wọn wọnú igbó lọ. Ilẹ̀ Yorùbá a gbọ́dọ̀ gbòmìnira wa ni. Wọ́n ní pílánù lórí bàbá o, President Bọ́lá Ahmed Tinubu. Mo yá yín ní nǹkan tí mo nínú. Bẹ́ bá wù yín kẹ́ gbọ́, bó bá wù yín kẹ́ mọ́ gbọ́, yóò jọ ṣojú gbogbo wa ni. Tó àwọn àǹfààní tá a lè rí jẹ nígbà tá a bá gbòmìnira ara wa. Ẹ má jẹ́ ń tàn yín, gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá káàárọ̀ oòjíire. Àwa rìn ọ̀pọ̀lọpọ̀ ìrìn àjò láwọn orílẹ̀-èdè kan nílẹ̀ adúláwọ̀. Nígbà tá a bá lọ, tá a bá ti ipasẹ̀ by road, tá a bá lọ rin àwọn ìrìn àjò by road, tá a lọ sí Benin, tá a lọ Togo, tá a lọ Ghana, Ivory Coast, Mali, Burkina Faso. Àwọn orílẹ̀-èdè yìí ẹ má jẹ́ ń tàn yín. Bẹ́ẹ̀ bá dé bọ́dà wọn, bí wọ́n bá ń yẹ passport yín wò, tán bá ti sọ pé you are from which country, tẹ́ ní Nàìjíríà, ọ̀tọ̀ ni wọ́n ó treat kéèsì yín. Wọ́n kọ́kọ́ mú yín sẹ́gbẹ̀ẹ́ kan. Ìwọ ńkọ́, bí èèyàn bá ní I'm from Benin Republic, wọ́n ṣe apá àṣì ẹ̀ ni. Kódà wọ́n lè má yẹ passport ẹ̀ wò. Wọ́n kàn gbà, wọ́n stamp ẹ̀, gbogbo ohun tó bá yẹ kí wọ́n ṣe fún kíákíá. Wọ́n dàbí èèyàn bíi 10 lóhùn kí wọ́n tó ṣẹ́wọ́ sẹ́yìn tẹ́ ẹjọ́ ọmọ Nàìjíríà pé ó yá kàn. Wọ́n kọ́kọ́ yẹ gbogbo ara yín wò, torí wọn ò trust yín.
wọ́n wá wo passport yín dáadáa bóyá fake ni àbọ̀ original. Wọn ò trust wa, wọn ò trust ọmọ Nàìjíríà ní gbogbo orílẹ̀-èdè ní ẹ má jẹ́ n tàn yín. Àmọ́ bó bá jẹ́ pé Yorùbá nation orílẹ̀-èdè Yorùbá gangan tá a bá gbà á, Olódùmarè ọba o, ìgbà náà la wá mọ̀ pé inú Olódùmarè ọba dùn sí wa nílẹ̀ Yorùbá. Wọ́n á wà well recognized, wọ́n recognize wa dáadáa, inú wọn ó máa dùn sí wa ní gbogbo orílẹ̀-èdè ní ẹ má jẹ́ n tàn yín. A ní àṣẹ sí gbogbo àwọn nǹkan tó jẹ́ nǹkan wa tó jẹ́ pé àwọn èèyàn ni wọ́n ń jẹ gàba lé nǹkan náà lórí. Àwa la ní àpápá, a ní góòlù, a ní oríṣiríṣi nǹkan nílẹ̀ Yorùbá. Omi gbọ́dọ̀ wa kọjá. Kí la tún fẹ́ kó Olódùmarè ọba ó ṣe fún wa tí ò ṣe fún wa nílẹ̀ Yorùbá? Ilẹ̀ Yorùbá o, ilẹ̀ tí ń ṣàn fún wàrà tí ń ṣàn fún oyin ni. Àwa gangan fúnra wa nílẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí, ẹ má jẹ́ n tàn yín, a ti tó orílẹ̀-èdè. Àwọn orílẹ̀-èdè kan ń bẹ lágbàáyé tó jẹ́ pé wọ́n kéré débi pé wọn ò jù Ìbàdàn nìkan lọ. Ká tó wá sọpá wá mú Èkó mọ́, èyí ò Lagos state, àwa mẹ́kìtì state mọ́, àtúnmú Ọ̀ṣun state mọ́, àwa mú Kogi mọ́, àtúntì mú Kwara mọ́. Bàbá wa tún fẹ́ ká tún wá lọ sí apá ọ̀nà Ondo, Ogun state ńkọ́, àwọn bí ọ̀nà Àṣàbà lọ́hùn, Ẹdó, Yorùbá ní gbogbo wọn. Àwa máwọn yún náà mọ̀, ẹ wò bá a ṣe pọ̀ tó, a tó lórílẹ̀-èdè dáadáa. Àṣẹ tó jáde láti ilẹ̀ Yorùbá, kí ló wá dé tá a wá ń wora wa bí ẹni tí ọ̀já mọ̀ nǹkan kan? Bá a bá gbalẹ̀ Yorùbá, gbogbo ohun tí ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà ò lè kúrò, kò lè dínkù, torí pé orílẹ̀-èdè Nàìjíríà ti expire. A kàn ń fagídí ṣe ni, àwa ń bẹ́ nìkan pẹ́ nìkan ni ò ṣèjọba dáadáa. Ṣáwa gan dúró dáadáa, ṣáwa gan dúró re. Bọ́mọ àlè ilẹ̀ Yorùbá bá ń ṣe bí ọmọ àlè, àwa tá a jọ mọ ọkọ ẹja jáde tán, ṣe bí wọ́n sọpẹ́ nu ẹni báyìí la fi ń kọ méje. Ẹjẹ́ àfẹnu ara wa sọ pé n tá a fẹ́ nìyí, bí àṣà àwọn eléèbó wọn ní self determination ni, wọn èé mú yàn sí. N tá a bá fẹnu ara wa béèrè pé nǹkan tá a fẹ́ rèé náà ni ó ṣẹlẹ̀ fún wa. Kí ló dé ẹjẹ́ àyarí? Kìí ṣe nǹkan tí wọ́n ń fi pẹ̀lẹ́kùtù tí wọ́n fi ń gbà. Ó tó àwọn bàbá wa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, bàbá Bánjí Akíntóyè ti sọ pé ẹ má jà o, ẹ má fa wàhálà, ẹ jẹ́ àgbà pẹ̀lú sùúrù ká béèrè ní tá a fẹ́ ni kí wọ́n ó sì fún wa. Ṣùgbọ́n àwa náà ò jà, ṣùgbọ́n ó tó kí gbogbo wa sọ pé a ṣe mọ́, ká sì yarí, ká sì dúró sórí ọ̀rọ̀ tá a bá sọ pé a ṣe mọ́ṣẹ́. Ó sì ní tá a fi ṣọ́pà ṣe mọ́, á jáde tán ni o. Ká shut down everywhere nílẹ̀ Yorùbá, ká ti bẹ̀ pa. Ọkọ̀ ò gbọ́dọ̀ rìn, bá a bá ṣe a lè ṣe. Nǹkan kan ò gbọ́dọ̀ ṣe, onílé iṣẹ́ ò gbọ́dọ̀ sí ilé iṣẹ́, báǹkì ò gbọ́dọ̀ sí báǹkì. Kí gbogbo wa ta tán, gbogbo oúnjẹ tí bá wà kí gbogbo wa sì máa jẹ. Ẹ má jẹ́ n tàn yín, àwọn Fúlàní lẹ́nu bí ìjẹta mo tún gbọ́ pé wọ́n tún ń kó gbogbo oúnjẹ tó wà lọ́dọ̀ wa, wọ́n ń kó lọ sọ́dọ̀ wọn lọ́hùn. Àwọn lówó, ìbáwa là ń sọ pé kò sówó lọ́wọ́ wa, owó ń bẹ lọ́wọ́ tiwọn. Sáwọn tí wọ́n gba ransom 300 million lọ́wọ́ wa ni wọ́n fẹ́ náwó sí nǹkan ni wọn ò ní rí náwó sí. Wọ́n tún wá ń fi àwọn owó yìí, àwọn owó wa, wọ́n tún fi ń kó àwọn oúnjẹ wa lọ. Wọ́n fẹ́ kíyàn ó mú lọ́dọ̀ wa, kí wọ́n ó lè máa jẹ gàba lé wa lórí, kí wọ́n ó lè mú wa tán pátápátá. Ẹ jẹ́ á ronú ara wa. Bá a bá tètè lásìkò tá a wà yìí, nǹkan bàjẹ́ ju bó ṣe yẹ lọ nílẹ̀ Yorùbá. Àwa náà ti tó orílẹ̀-èdè, àti tó sọ pé n tá a fẹ́ rèé, àti tó da gbogbo ẹ̀rú kó lè tò.
torí bílẹ̀ ò bá dàrú ilẹ̀ yìí tòrò nígbà míì. A nílò láti fìmọ̀ ṣọ̀kan gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà. Ṣé ẹ mọ̀ pé wọ́n sọ pójú kan báyìí lèèyàn tọ̀ sí títọ́ fi ń hó? Ẹ jẹ́ kí gbogbo wa pawọ́pọ̀ ká panu pọ̀, ká múra tògùn ká múra tìbọn ká múra ti gbogbo ẹ̀. Wọn ò sọ pé ká bọ́ sí ìgboro ká máa yìnbọn para wa o. Àmọ́ nílẹ̀ Yorùbá ntólódùmarè dá mọ́ wa ká fi múra wa tán. Ó yé gbogbo yín káwa náà ó múra. Àwọn agbófinró wa ẹ má jà bú wọn, àwọn ọlọ́pàá wa wọ́n ń gbìyànjú, wọ́n ń ṣiṣẹ́ wọn, àmọ́ wọ́n ń òbé àwọn ọ̀gá wọn ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀nà àtijẹ, ọ̀nà ọ̀fun, ọ̀nà ọ̀run ni. Wọ́n tọ́jú ìyàwó, wọ́n tọ́jú ọmọ, èlò náà ń san fáwọn sójà. Àwọn tó fẹ̀mí ara wọn lẹ̀ páwọn fẹ́rẹ̀ ikú fórílẹ̀-èdè Nàìjíríà, èlò gan ni wọ́n ń gbà lówó oṣù ní sálárì. Bẹ́ẹ̀ bá gbọ́ sálárì tí sójà ń gba ẹ̀rù bà yín. Wọ́n sì lọ jájì, wọ́n lọ rèé tírèènì lóríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n tírèènì. Lẹ́yìn tírèènì yìí wọ́n fẹ̀mí ara wọn lẹ̀ páwọn fẹ́rẹ̀ ikú. Èlò wa ni wọ́n ń gbà kí owó kóṣù tó parí. Ìmí ò lè bọ́yàwó, kò lè bọ́mọ nínú wọn, àmọ́ ó gbọ́dọ̀ òbé láṣọdà náà ni. Dandan ni tí àwọn ọ̀gá wọn bá sọ ló gbọ́dọ̀ gbọ́. Àwọn ọ̀gá wọn sì ní àwọn kan ni wọ́n tún sọ̀rọ̀ sí wọn létí láti ibẹ̀ wọn. Ẹ wá gbọ́, tá a bá yarí fúnra wa níjó la fẹ́ gbòmìnira. Ẹ jẹ́ kí gbogbo wa nílẹ̀ Yorùbá, ẹ jẹ́ kí gbogbo wa nílẹ̀ Káàárọ̀ Oòjíire, kí gbogbo wa panupọ̀ ká sì gbé ṣiṣẹ́ báyìí. Àsìkò ti tó. À ń sọ fún yín, à ń kíkí, à ń ṣàṣàṣà ẹlẹ́mẹ̀ni tó kù. Ní tó ń ṣẹlẹ̀ yìí nílẹ̀ Yorùbá o, ó ti gba kí gbogbo wa ó jí gìrì, ká fìmọ̀ ṣọ̀kan, ká fẹnu ṣọ̀kan, ká fẹnu wa kò, ká wá fìmọ̀ ṣọ̀kan pé Yorùbá nation la fẹ́. Ìgbò ti lọ, ẹ má jẹ́ n tàn yín. Àwọn Biafra wọ́n ti dá dúró, wọ́n ti ní nǹkan ìjà, wọ́n ti ní sójà wọn, wọ́n ti lọ́lọ́pàá wọn, wọ́n ní gbogbo ohun tí wọ́n lè ní. Àwa náà lè ní tiwa, àmọ́ tiwa yàtọ̀. Ṣé ẹ mọ̀ pé gbogbo nǹkan tiwa nǹkan ìbílẹ̀, nǹkan ìṣẹ̀ǹbáyé ni. Àwa ìlú AK-47, ṣùgbọ́n tó ju AK-47 lọ ń bẹ. Àwa ń tanra wa, àwa dúró sínú yàrá, gbogbo wa wá ń pariwo pé àtàwọn tòmátì wọn bò ní ò ṣe ní wọn. Wọ́n ti rẹ́gi mọ́ wa látòkè. Ẹ má jẹ́ n tàn yín. Gbogbo wa àtúnwá ń dalẹ̀ ara wa. Àwa mú àwọn tí ò yẹ lóyè, tí ò yẹ lọ́ba, à ń fi wọ́n jọba. À ń jẹ́ káwọn alálẹ̀ ó máa bínú sílùú. Tẹ́ sì mọ̀ pé látijọ́ báwọn alálẹ̀ bá ti bínú sílùú kan, irú ìlú bẹ́ẹ̀ yé tùbà kì í tùṣẹ́. Wọ́n wá tún ń bínú sí wa nílẹ̀ Yorùbá. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Gbogbo ẹ̀yin tẹ́ ń talẹ̀ fáwọn Fúlàní, tẹ́ ń fún wọn nílé, ó kù yín, ó kù Olódùmarè ọba. Tó ilẹ̀ Yorùbá ò yóò gbòmìnira láṣẹ Èdùmàrè. Gbogbo ojú tí ń wò mí, ojú yín ò ní rí lédè yìí, etí yín ò ní fàya pẹ̀rẹ̀gẹ̀dẹ̀ bí ọwọ́ aṣọ. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀, ọ̀yá ẹ gbàpò tí yín, ẹ má rèé ṣe nǹkan tẹ́ ẹ bá ń ṣe, ẹ má jẹ́ ń dà yín lágara. Èmi ọmọ yín àyànfẹ́ olólùfẹ́ yín náà ni. Mo ń lọ, mò ń bọ̀. Ẹ ń bá ní kí n lọ, kí n má bọ̀ ni wọ́n dé ni wọ́n ní dé bá láṣẹ Èdùmàrè. Nílẹ̀ Yorùbá Káàárọ̀ Àjíbí ẹ̀jẹ̀ ọ̀dàlẹ̀ látẹ̀délẹ̀ lérí láṣẹ Èdùmàrè. Gbogbo ojú tí ń wò mí, etí tí ń gbọ́ mi, mo kí yín o, ẹ kú kalẹ̀.